bí mi o. Ọmọlẹ́wà nú bí mi. Olóòbùkún lẹni tí ń sàṣẹjẹ fún wa. A ní mo lóògùn ni. Ẹni ló fẹ́ bá tiẹ̀ jẹ́. Èyí tí mi pa ń bẹ lọ́ọ̀ni. Owó rẹ̀ ó ní nǹkan. Ọ̀rí sórí rẹ̀. Wọ́n ní màá gbọ́. Ọlọ́ọ̀lọ́gùn. Ẹ ní sórí rẹ̀. Èyí tẹ́ ẹ jẹun náà ní kẹ́ ẹ jẹ lájẹmọ́. Ẹ̀yin náà ẹ yé ganu sí mọ́. Ó dolú fi mọ́. Ẹ fi mọ́ níbi tẹ́ ẹ déhùn. Ẹ mọ̀ jẹ́ mọ́ o. Àwọn ọmọ ni bójú ń bẹ́ẹ̀. Kúrò gbá lẹ́nu rẹ̀. Kí ni tí ń ṣọ́? Èmi ló pè lórúkọ. Wọ́n ṣàfihàn. Látọjọ́ tí mo ti wà nílùú wa yìí tí ìrọ́kùnrin tó wù mí bí yìí sì fẹsẹ̀ sínú ìlú wa yìí ó sì wù mí ẹ wá ní imọ́ yóò fẹ́. Agbẹ́jọ́. Kò lè ṣeéṣe èmi ìrọ̀ ní fẹ́ra wa. Níwọ̀n ìgbà tó o bá ti jára wa ní àyìn ọ̀ lè ṣàbíyamọ. Torí agbègbè ni kò tó dáa ni. Àgbàjàkadì ni. Ìyá ìyá lóde àná. Dájọ́. Kúlẹ̀ pẹ̀lú rẹ̀. Tí n bá sọ abẹ̀bẹ̀ mi sókè ní gbàgbà fìjàbí bí pẹlẹbẹ ní òmùlélẹ̀ èmi ọmọlẹ́wà ní ọ̀fẹ́ o jáde mọ́ bá. Wàmí. Mọ́lẹ́wà. Mọ́lẹ́wà. Mò ń wù ẹ́ láwò sunkún. Continue máa wú rẹ láwò rẹ rìn. Ṣó ti gbọ́? Ẹ má bínú. She looks good behind. Wow. Ó tọ́ lọ́rọ̀ àwọn àgbà pé omi ilẹ̀ dà kò síbi táti lè ṣan pàdé o. There is no room for any private discussion. Èmi àti a kì í ṣọlọ́rọ̀ ara wa. So you cannot see me privately. Excuse me. Mo ní kò tó ní kò tó ń fẹ́ sọ. Lest I forget. Girlfriend, you cannot opt out. We are in this together. Die here. Jordan, kí ló ń ṣẹlẹ̀ ní company daddy? Now listen good. Let this be the first and the last time till my ever be all of Balolua without my consent. Good morning, sir. Good morning. I'm sorry about yesterday. Yes, Did sir. we meet yesterday? Yes. No, we did not. We didn't meet yesterday. We didn't even, our path didn't cross, so don't be sorry for anything. Get out of my office! Get out! Mo ní láàrin ọ̀tá láàmì gbé. Láàrin ọ̀tá Ó ṣe mistake mo ní help. Ibi líle àti ń bọ́ ọmọkùnrin. Kí ni nǹkan tó ti ṣẹlẹ̀ nísìnyí tó fẹ́ kicking out? No, just think about it. Nǹkan tó bá gbà. That's the spirit. Ohun yẹn gangan ni mo rí òun bá kò wáyé. Exactly. Ìwọ́n ro èrò wọn ṣùgbọ́n wọ́n ro bí ro ẹ́ nítorí bámúbámú ni wọ́n fẹ́ yó. Èmi mọ̀mọ́ fi ṣọkọ gẹ̀gẹ̀. Èmi lóye, èmi mọ̀mọ́ fi ṣọkọ gẹ̀gẹ̀. Ó di ìgbà tí kúkú, tí kúkú, ó di ìgbà tí kúkú. Àwùjọ mi. Olamide. Marry me. No. Why? Mami, kí tẹ̀ ń ṣe why? Kí tẹ̀ ń pariwo? Ṣé bẹ́ẹ̀ lẹ sọ fún mi pé ẹ like attitude ẹ? Ẹni kò silly gan. Ẹni kò séyàn láàárẹ̀. So, Akinjide, I can't marry you. Is it true? Yeah! Mama! Yeah! Ló ṣe wá. Lọ́sàn gangan ní kíni? Dáre. Irú aláwo rèé. Láì sọ́ra.
aláyé ò dáa rárá aláyé ò gbọ́dọ̀ ṣe. talẹ́ lálà tí ò dá sí. ẹ̀gbọ́n Ọlámídé ni mo gbé sista mi lè lálà tí ò dá sí. báwo lẹ ṣe la. bàbá báwo ni ìyá Fatima báwo ni kíákíá kọ́mọ́kọ́mọ́ ni kò sí wàhálà máa lọ sí ṣọ́ọ̀bù tiẹ̀ ajé àwa o. ẹ wo bí ẹ má wulẹ̀ ṣàdúrà pàjẹ́ àwa o. lóde. kí láǹfààní pé ajé àwa gbogbo owó tá à ń pa àwọn àbúrò yín àdúgbò àwọn náà ń gbagbá lórí mi. àwọn o. àwọn àdáòràn. àwọn àdáòràn gbagbá lórí ẹ. bẹ́ẹ̀ ni. wọ́n ya wèrè ni kí náà sọ pé ó dé. wọ́n máa káwọn ọ̀rẹ́ wọn wá wọ́n máa ní kí n tajà ó fún wọn pé wọ́n máa padà wá fún mi lówó títí báyìí mi rí owó kankan àwọn fúnra wọn gan náà wọ́n tún máa gba ọjà wọn ò ní sanwó mo dẹ̀ ti ṣe ti bàbá ọkọ fún wọn mo máa ń ṣe wọ́n lálejò ni wọn ò dẹ̀ sanwó fún mi owó tó ti jẹ mí báyìí ó ti lé ní 12,000 naira. àwọn àdáòràn. bẹ́ẹ̀ni. wọ́n wá ara nǹkan àwìn lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. ó ti tó gbà wo. ó ti pẹ́. wọn dẹ̀ ní sanwó. wọn ò ní sanwó. a tún kóyàn wá. bẹ́ẹ̀ni. kí ló tó sọ fún mi. ẹ̀rù ló ń bà mí èmi wò pé bàbá ọkọ mi ìgbà tẹ́ sọ pé àwọn àbúrò yín ni wọ́n. it doesn't matter lóòótọ́ àbúrò mi ni gbogbo wọn ọwọ́ mi náà dàgbà sí nígbà tí mo ṣe ń gbàdúgbò ń bẹ̀. ìyẹn wá torí pé mo ní kán bá mi wá àyè fún ẹ kó máa tajà níbì kan ń bẹ̀ tó jẹ́ torí pé túrú wọn náà la fi gẹ́ẹ̀tì ìsọ yẹn ìyẹn wá mí pé kán máa wá rí ọjà lórí ẹ ṣé wọ́n fẹ́ jẹ ẹrun ni. ó ti pọ̀ jù. àwọn bọ́ọ̀sì kí ló ń ṣe wọ́n náà ok mo ti gbọ́ má bẹ ní kẹ́ni fa wàhálà nu wọn tọrọ olórí burúkú ọmọ ni wọn nǹkan tó mú yẹn ti kó ságbárí wọn ìwọ máa lọ sí ṣọ́ọ̀bù máa lọ ṣọ́ọ̀bù tí n bá lè wá ṣọ́ọ̀bù ẹ lẹ́ni máa kàn ẹ́ la lọ́la ó ṣáà máa wá lálẹ́ ó lè jọ la ó lẹ̀ má fún wọn lára máa lọ tiẹ̀. má bá wọn sọ nǹkan má bá wọn fa wàhálà o lórí burúkú ni wọn igbó tó ń mú yẹn ló ń dáhùn ló ń wọlé àwa náà dẹ̀ ti mú dáadáa àti mú gbórí láì mọ ìgbà. nǹkan tó jà mí lẹ́nu jù ni pé ẹ̀gbọ́n mi tún reject proposal lójú àlàyé. ó máa ní problem ọkọ lójú ayé o. ẹ̀rù kan bà mí pé ṣé kìí ṣe pé ẹni tí wọ́n fẹ́ ń sìn náà máa tún dà wọ́n nù bí wọ́n ṣe máa ń dà wọ́n nù. wọ́n máa ń ní disappointment steady. bẹ́ẹ̀ni sọ bẹ́ẹ̀ni sọ máa fi wọ́n lọ. well ọlọ́run kì í farapamọ́ fún wa ṣẹlẹ̀t bọ̀ ní nǹkan tó ló wá fi hàn mí ẹni tí wọ́n fẹ́ lọ́wọ́ yìí kò ní disappoint. inú ọdún wọ́n kàn máa nídà tí gbígbésẹ̀ kékeré kan ni. kò sí nǹkan tó bá ní kó ṣe tí wọn ò ní ṣọ́ máa ṣe. well ẹ sọ fún wọn kí wọ́n gbìyànjú láti tan ìmọ́lẹ̀ sórí nǹkan kan tó ṣókùnkùn sí àwọn èèyàn bọ̀ tó jẹ́ pé àwọn nìkan ṣo ni wọ́n mọ̀. tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n mọ̀. nǹkan tí mo try ẹ jẹ́ kó yé yín nǹkan tí àwọn mọ̀ tẹ́lòmíì ò mọ̀ ẹ ní kí wọ́n sọ síta kí wọ́n sọ fún àwọn ènìyàn kí wọ́n sọ jáde ẹ wo bí tí wọ́n bá ti fi lè sọ ó dá mi lójú mo fi Ọlọ́run tó pè mí búra fún yín wípé wọ́n á ní ọkọ tó máa bá wọn dálẹ̀ ẹ̀rí tó wà lọ́wọ́ wọn yìí kò ní fi wọ́n sílẹ̀ láéláé. ẹ sà kò sí nǹkan tí àǹtí mi lè mọ̀ tí mi ní mọ̀ kò sí nǹkan tí mi mọ̀ ń pa wọn close gan ni tó ń yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe ní. ẹ máa gbọ́ ẹ̀mí mímọ́ ò kì í farapamọ́ fáwa tiẹ̀ even kò farapamọ́ fẹ́yìn fúnra yín ó dẹ̀ dá mi lójú pé kò lè parọ́ fún mi ẹ̀yin ẹ má wọrí ẹ má gbẹ̀rí wọn jẹ ẹ̀yin ẹ kàn délé ẹ sọ fún wọn pé kí wọ́n lọ ṣe bá a ṣe wí ẹ gbọ́ ohun tí ẹ̀mí ń wí ẹ understand mi ẹ jẹ́ kí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti lè ṣe ó dá mi lójú pé solution yẹn ti dé ọkùnrin yìí ò ní fi wọ́n sílẹ̀ wọn ò dẹ̀ ní má mú bọ ọkọ mọ́. nǹkan tí wọ́n mọ̀. àlàáfíà fún yín o. bọ́mọdé ò bá tán o yóò bá àrọ́bá. àdáhùn ìyá Fatima ló ṣàlàyé fún mi ó ní ṣọ́ọ̀bù tí òun ti ń ta ọjà òun yẹn pé gbogbo ìgbàlẹ̀ ń wá ra ọjà àwìn ńbẹ̀ tẹ́ ń rí ọjà lórí òun ó dẹ̀ ti sọ òun ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ sí kí n jọ kí n bá òun wá síbi láti wá sọ fún yín pé kẹsàn owó tó tẹ jẹ òun gbọ́dọ̀ tí wọ́n náà tẹ́ lọ rí ọjà lórí ẹ̀ after ẹ mọ̀ pé ìyàwó mi ni ẹ̀yin dẹ̀rẹ̀ ni mo wá bá ń gbà tí mò ń wá ṣọ́ọ̀bù láti pé kẹ́ bá mi fún ní àyè ládùúgbò ń bíbá kó máa rí nǹkan ta ẹ ti gbàgbé ní pẹ́yìn lẹ́bàá wábi tó ti ń tajà yẹn.
tìtorí pé kó bá máma rẹ̀ tó máa rí ọjà lórí ẹ̀ máa ní lára ni mo ṣe wá sọ fún yín pé kẹ́ bá mi wá bì kan fún kó máa tajà nítorí tí mo dẹ̀ wá béèrè irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ yín mo sọ fún yín pé èlò lẹ fẹ́ gbà ẹni rárá kí n fowó lẹ̀ ṣé kẹ́ bá máa re ìyàwó mi jẹ lẹ ṣe ní kí n fowó lẹ̀ it is not good ó jẹ́ tọ́ sí gbogbo èèyàn kò tọ́ sí wọ́ àdáwòrán kò tọ́ sí ẹ̀nà òṣì ló ń ṣe ẹ̀nà àbúrò kan ló jẹ́ sí mi ni mo mọ̀ pé lẹ́nu ládùúgbò ló yẹ kí n wá bá yín nǹkan tí mo lè ṣe ni àmọ́ èmi ti jìnnà sí àdúgbò díẹ̀ pàtó ń dẹ́sọ̀ pé àdúgbò wa ń bí lòun ti fẹ́ tajà mo ní ó dá má wọ̀rí máa yanjú yẹn sẹ́yìn tí èmi ní pé kẹ́ ẹ ṣerú ẹ̀ tí mo rò pé ọkàn mi á lè balẹ̀ ẹnìkan ò ní wá máa yàn jẹ ẹ̀yin yẹn gan-an lẹ wá bẹ̀rẹ̀ sí yàn ya Fátímọ̀ jẹ ìyàwó tèmi mo dẹ̀ sọ fún yín lọ́jọ́ náà lọ́hùn-ún èló lẹ fẹ́ gbà pẹ̀lú gbogbo wàhálà tẹ́ ṣe yìí clean job lẹ bá mi ṣe yìí láti wá ìsọ̀ fún ìyàwó mi mo dẹ̀ dúpẹ́ ẹni kí n fowó lẹ̀ gbogbo ìrọ́kọ́ mi ni pé ẹ̀ ń play role àbúrò sẹ́gbọ̀n láì mọ̀ pé ẹ fi dúdú sínú tún funfun ní níbi tá a dé dúró yìí èní lẹ máa gba owó tẹ́lẹ̀ ò gbà tẹ́lẹ̀ lọ́wọ́ mi èní ni máa san ọjà tẹ́lẹ̀ ti rà lọ́wọ́ ìyàwó mi tó jẹ́ tàwìn èmi á bi léèrè sí iye tọ́jà ẹ bá jẹ́ ẹ ṣé kí ni ẹ yọnu owó tí n bá ti fún yín kò jù bẹ́ẹ̀ lọ èló ni gbogbo ọjà tí wọ́n ti rà. 12,500 ni. 12,500. so ẹ yọ 12,500 ní owó yẹn ẹ sọ owó tẹ́ fẹ́ gbà kí n ṣe àkáǹtì yẹn sí yín. ok 12,500 lájẹ àbí ok ẹ dẹ̀ ní ká sọ owó tí. ẹ sọ iye owó tẹ́ bá fẹ́ gbà pé torí pé ẹ bá mi wá àyè fún bẹ́ẹ̀ pé kó máa tajà ń bẹ̀ tí mo rò pé ilẹ̀ máa jẹ́ ìdẹ̀ra tó jẹ́ nira ní. a ti gbọ́ kí ló ṣẹlẹ̀ èṣù gọ́gọ́ lẹ́ ń tọ́ bọ̀ lójú kò dẹ̀ dà bẹ́sẹ̀ tọ́ bọ̀ lójú igbá ìṣèjì kò tó ṣe kí ló ti bá bí ẹ̀ ti mi ń bọ̀ ní sáà. pàdé mọ́ mo rò pé kankan mo rò pé síìkì papọ̀ èmi ló ń pariwo lé lórí sìgá lẹ̀ mú igbó ni mo mú tí mo fi dàgbà orí yín dàrú ni nígbà tí mo mú lọ́dún kan tí mo fall sick tó admit mi omi 22 ni mo gbà ìgbà tí ara mi máa yá padà ìgbóná náà fi ṣe drug fún mi mo tó fa igbó 17 mo mú kára mi tó yá padà orí yín burú má pa etí yín pọ̀ mo ti wá tà kẹ́ tó gbọ́jú orí yín ò dáa wọ́n ni mo bá lọ́rọ̀ tó ń pè léṣù eléyìí lóhun deputy èṣù ẹjọ́ jẹ ìyá papọ̀ mo repeat èlò ni owó tẹ fẹ́ gbà máa sanwó yẹn sí ìpínlẹ̀ máa yọ tìyàwó mi ó yẹ dáhùn. ok àwọn extra dáhùn ok wọn gbà ok ẹ mọ nǹkan alá ìyẹn ló kéré jù ṣe mọ̀ pé tí wọn bá máa bá yàn wá sọ̀rọ̀ ṣe àgbọn máa ní nǹkan tó máa bá dé kó tó ṣe sọ́ọ̀tún kó tó ṣe sósì kò yẹ yín inú mi dẹ̀ dùn pé iná dẹ̀ sọ wọn kan ẹni pé àgbo lọ́wọ́ yín lọ́jọ́ yẹn but báyìí sìn ẹ ti ní ká béèrè owó tí ẹ jẹ wá kò yẹ yín gbogbo tàbí ṣe bẹ̀rẹ̀ tán 150,000 inú 150 yẹn ẹ wá yọ 12,500 tìyàwó yín bẹ̀ ẹ bá yọ 12,500 kó ní 150 yẹn ká sọ bẹ́ẹ̀ sọ̀wọ́ yẹn tó kù sí ìsìn yìí sì ìsìn àdáyébá sọ̀wọ́ ọmọ pàájú mi ló wà ní orí ẹ̀jì ni. ala kọ́mílẹ́lẹ̀ ẹ̀gbọ́n yẹn mi sí o. mo rò pé lè yá wèrè. orí ẹ̀ yí ni sá àṣewájú ẹlẹ́gbẹ́ àdúgbò ló ti sọ pé kọ́mílẹ́lẹ̀ ẹ̀gbọ́n yẹn mi sí orí ẹ̀ yí sá. ala agbára náà yàtọ̀ sí tèmi. mo rò pé orí ẹ̀ ò dá agbára bàbá ẹ̀ ti díwà mi old power ni mò ń lò ẹ máa tẹ́ ya Fatima nìṣọ́ṣọ́. àjọ ń lọ ní nìṣọ́ṣọ́ tí wọ́n bá bí rí ẹ tí wọ́n á lọ rí ọjà lórí ẹ̀ ẹ̀yọ́ lórí burúkú ọmọ rẹ̀. ẹlẹ́gbẹ́ àdúgbò ọmọ gbogbo ẹ̀ tó lè ṣerú kan tó lè mú jẹ tó lè lọ. máa pariwo wa ò ní ìdarí òkè láriwo tó ń pa sí. ajé àti ìkẹjà ọlọ́wọ́ ọba mà kábíyèsí olóògbòdò bàbá egúngún. àrò Rebecca wáyà bàbá yín gbà ṣọ́ọ̀tì tó dáa ni mo fẹ́ o. bàbá kí ni gbogbo lè tẹ̀ ṣe yìí ṣe ẹ̀yin náà ṣe birthday ni. mo ní kí n celebrate pẹ̀lú wọn. ṣé ẹ̀yin náà ṣe birthday èwo làwọn ọmọ ayá fọ́tò níbi tí mo fi nǹkan sí ẹ kúrò méjà rẹ
Sísá mi, ẹ̀ẹ́dẹ̀kẹ̀ ìsìn. Ẹni sùn. Wọ́n bá ní bọ́ọ̀lù. Kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ ọ̀tẹ̀ ló ń bọ̀dà àti ìlú. Kí ló ń kojú sí? Báwo ló ṣe fẹ́ sí? Today is your day, we need to celebrate. Hey babe, yeah, what's up? Hello babe. Ibo ló wà náà? Mo ti ń pè ẹ́ láti ẹ̀kan. Ara mi ò yá, mo fẹ́ kó wá gbé mi lọ sí hospital, orí ń fọ́ mi látàárọ̀. Orí ń fọ́ ẹ? Oh my God. Kí ló forí fífọ́? Kò dẹ̀ sí nǹkan kan tó lè lò ń bẹ̀. Babe, mo máa wà lọ́dọ̀ pásítọ̀ mi báyìí. O mọ̀ pé ní day mi. So wọ́n wá sọ pé torí kó jẹ́ special day, so aláti ṣe special prayer. Kí Olúwa kó gbàdúrà. Àmín Jésù. Kí Olúwa kó wà pẹ̀lú ẹ̀. Àmín Jésù. Ìyá pásítọ̀ ló fọ́ tán sọ̀rọ̀. Nísà nígbà wo? 1 hour. Àánú bèbí mi lè pẹ́ mo máa wá gbé lọ sí hospital bọ̀ wọ́n kan try kó lo nǹkan kan náà ṣọ bẹ́ẹ̀. Ǹjẹ́ mo ti gbọ́? Màá dúró jẹ. Alright, I love you. Sorry babe, má jẹ́ kí nǹkan kan ṣe fún mi. Ẹ ṣáà ìjọ tó náà ní sùúrù ṣe ti bọ́ kò ní pẹ́ dé. Ẹ ṣe. Kí ló ń bí madam nínú? Kí mi lọ bí wọn? Àtẹ̀lé ká celebrate yín ká bá yín ṣàjọyọ̀ ṣùgbọ́n ìyàwó yín ẹ bá rí bọ́ yín sọ̀rọ̀ sí everybody. Ìyá picture tẹ ìyá mẹ́bọn kò jẹ́ kán wá. Ìyá ń jẹ yín. Èmi nìkan náà láti ní. Ẹ bá mi jọ̀wọ́ wá bá mi kà kí ní ìjáde tó as special paso. Kàbí màlá. Ìyá ń jẹ yín. Wíwó. Ọmọ wo nìyẹn? Ní kí ni? A sọ́rí fún bàbá rẹ̀. Ló ṣe pásítọ̀ orúkọ ẹ̀yìn máa jí pé wọ́n sọ fún mi sí pé orí ń fọ́ òun kémi wá gbóhùn lọ sí hospital. Ṣé mi ni dókítà? Ó yà mí lẹ́yìn. Ẹ pa àwọn ọmọ yẹn. Wọ́n ń bọ̀ farabalẹ̀. Ó ṣe kánjú báyìí, wọ́n dé tán. Hábà, báwo ló ṣe fẹ́ sí kọ̀sọ́ fún mi jẹ́ kébì mọ́? Ojú ṣe ní kán mi. Àbí dàbí pé ó sọ pé ó ṣorin fún mi. Fún mi lórin ẹ̀ jẹ́ kí n gbọ́. Ọ̀yá, DJ. Kí ló ṣẹlẹ̀? Kẹ́sàn pé surprise go wrong gbá lélẹ̀. Gbogbo kí ni màá jẹ́ gbogbo ìlànà ló sì lọ́wọ́ kúrúkà ní kó máa kó nǹkan ẹ̀ lọ́wọ́ máa lọ. Ó ti sún mi náà. Ẹ ṣe sùúrù. Ẹ tún pè wọ́n ná. Ọ̀gá ọ̀. Sórí. Lórí nǹkan bí. Akíjídé. Akíjídé, wáyé tó ń ṣe báyìí fún mi. Pẹ̀lú gbogbo owó tí mo ti ná lé ní. Ó dé disgrace mi. Ó embarrass mi lé ní. Akíjídé. Akíjídé, nǹkan tó ń ṣe fún mi yóò dá o. Sísẹ́ máa fún ẹ máa fún un náà. Nǹkan tó ń ṣe fún mi yóò dá o. Ó dá, kò sí wàhálà. Kò sí wàhálà. Ilé tó gbogbo ilé ìnà. Nǹkan tó ṣe ò dáa lóòótọ́. Honestly, man. Ẹni tó ti ra mọ́tò tó wẹ́ fún. God, sorry, ẹni tó lórí ò ní fìlà. You can imagine. Ẹ wo, wọ́n ti try. Tó ń bá wa náà, barista America ti parí ilẹ̀ tí ń ṣú. Wọ́n kàn máa lọlé. Àbí bígbà tó yẹ pé ọ̀rọ̀ ò dùn wọ́ rárá. Ṣé kí n tèmi? No problem, we just have to go. Ẹ wo ẹjẹ́ a máa lọ jàre ìgbà tí ó ṣe pé àjẹun ni. Hey God. Cindy. Sinla. Sísá mi. Jíọlá ló pè mí sí yàn. Ó lóun rọ́kọ yín ní club.
ọkọ mi ó ní club lọ wà báyìí mo dárùn Ọlọ́run mi sọ bẹ́ẹ̀ jálọ. ṣé pé ká máa lọ. ṣé ká dúró ni àbúrò àdúró èrò tó wà ń bẹ látẹ̀kùn. Take it easy now. Take it easy. Sister mi. Túnráyọ̀. Sister mi. Ṣé ẹ tẹ fẹ́ wa mọ́tò náà lẹ bínú báyìí? Ẹ má ṣe ra yín léṣe o. Sister mi. Hey, mo wò. Akínjídé ọmọ ọgbọ́n tó ń jayé idán tó ń jó ọgbọ́n ṣùgbọ́n pápá lápá gan. Akínjídé ọmọ ọgbọ́n tó ń jayé idán tó ń jó ọgbọ́n ṣùgbọ́n pápá lápá gan. Happy birthday to you. Ìgbọ̀dún ọdún kan ní ó máa jayé orí ẹni ò jẹ̀yà anybody. Ó jẹ́ máa lọ bẹ́ẹ̀ sáláyé mi. Akínjídé láláyé mi. Happy birthday sáláyé mi. More blessings sáláyé mi. Ó jẹ́ máa lọ bẹ́ẹ̀ sáláyé mi. Akínjídé láláyé mi. Happy birthday sáláyé mi. More blessings sáláyé mi. Ó jẹ́ máa lọ bẹ́ẹ̀ sáláyé mi. Akínjídé láláyé mi. Happy birthday sáláyé mi. More blessings sáláyé mi. Ó jẹ́ máa lọ bẹ́ẹ̀ sáláyé mi. Akínjídé láláyé mi. Happy birthday sáláyé mi. Are you mad? DJ, kí ló ń ṣẹlẹ̀? Ìwọ gangan ló mad. Oh really? Akínjídé, èmi wà lé. Mò ń prepare fún birthday ẹ. O wá síta ń bí. O wá ṣe fàájì. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Dàgbà aláyígbà. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Kí ló fẹ́ kí n ṣe fẹ́ gangan náà? I gave you everything. Tí obìnrin lè fún ọkùnrin. Mo make it comfortable. What else do you want? Jọ̀ọ́ kó ṣàlàyé fún mi. Kí ló fẹ́ tí mi ò ṣe? Ṣàlàyé fún mi kí n gbọ́. Gbogbo nǹkan ni mo fún ẹ ní ènìyàn ọjọ́ birthday ẹ tó wáyé kó o dùn mí nínú o wá bí sẹ́ láti má dì mí nínú àbí èmi náà wà ní dùn ẹ nínú bẹ́ẹ̀ mo sọ màá rìn yẹn ní hòhò ohun tó fi ń ṣe boys yẹn tó fi wà pẹ̀lú àwọn eléyìí ní wọ́n ti kó wà pẹ̀lú mi èmi máa disgrace yẹn lẹ́yìn náà ìbá disgrace yẹn really I should calm down kí n calm down nígbà tẹ́mi ń bẹ̀ ọ́ kó calm down ṣó calm down ni. ooo so mi gbọ́dọ̀ máa gbọ́ tẹ́lẹ̀ wá gbọ́ mi Akíjídé o ti ń ṣe tipẹ́ àwọn eléyìí o ti tẹ́ o ti fọ̀tẹ́ tẹ́lì bẹ́ẹ̀ mo ti fẹ́ máa wá disgrace yẹ máa ṣe lẹ́jà fún ẹ right now gbogbo nǹkan tí mo rà fún ẹ pẹ́tà tó wọ̀ máa gbà lọ́wọ́ láti orí eléyìí ìyá bọ́ọ̀ṣẹ́ náà rẹ̀. bọ́ọ̀ṣẹ́ náà rẹ̀ ṣọfẹ́ ni o fẹ́ kí ló fẹ́ ṣe fún. ẹ bá délé kẹtó ní ojú ẹ náà. ẹ jẹ́ torí Ọlọ́run ṣé mo gbé sàlámì ìpínlẹ̀ mọ́ṣáláṣí ni tẹ́ bá dá sí àtọwà lẹ́yìn nǹkan tẹ́ ní parí máa gbé fún yín kẹ́sí mẹ́yìn kí n take it easy wọ́n ṣẹjọ́ yín. Bàbá ṣe ló rẹ̀ sísá mi ká kí n kọ́. Díẹ̀ ni kí ló fẹ́ ṣe fún. Ó fẹ́ náà mi ni àbó fẹ́ wá tẹ̀ ìdí. Ó fẹ́ wá tẹ̀ ìdí ni. Ó yá bọ́ ó ṣe bàtà yìí kọ́ bàtà yìí. Bàtà ẹsẹ̀ yẹn ṣùgbọ́n kí sàmúlẹ̀ àti ní bá ṣe àríyé ń gbàjú. Kọ́ bàtà náà. Ilé ṣé wọ́n fẹ́ gbọ́ mi? By tomorrow morning your bank will be freezed. O ní rí kọ́bọ̀ tó máa dánmọ́ ìyá máa jẹ́ máa rìn ẹ̀ ní òwò wàá rí mi wò bí wọn. Tí wèrè ẹ̀ náà kan tó ní nìkan náà nìyẹn. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ má ṣe báyìí náà òun ti ṣe tí ẹni ẹ fàájì ṣe ń kọ́ntínú ẹ má bà birthday mi jẹ́ náà èmi ni mò ń ṣe bá. DJ come on play the music. Ẹ má ṣe báyìí náà ó jẹ́ kàbẹ̀rẹ̀ jẹ́ kàbẹ̀rẹ̀. Ẹgbẹ́ tí wọlé ó ṣe wọ́n. Èèyàn dúdú àbíwá dúdú
wọ́n ṣojú tútù bí àdàbà àṣẹ òrónú wọn ju tejò lọ. ẹ má. kí lélẹ̀. uncle. kí ló fẹ́ fi ṣe. fẹ́ fi sí ẹ lọ́wọ́. irú erékeré wo nìyẹn o fẹ́ fi sí mi lọ́wọ́. yes. mi ò understand ẹ. ṣé o trust me. yes mo trust ẹ but fẹ́lẹ̀ sí mi lọ́wọ́ fún kíni. tó ṣe gbà lálẹ́ yìí nìyẹn tó bá trust mi fún mi lọ́wọ́ ẹ̀ náà mi ṣáà ní pa ẹ́. okay. thank you. kíni. ta ṣe máa ní sex lálẹ́ yìí nìyẹn. are you kidding. no. báwo la ṣe máa make out báyìí. no nígbà tí mo kéré gan mi ò ṣeré kéré nígbà tí wọ́n á dàgbà ni màmá ṣe rere. are you serious? o ṣerú ẹ̀ rí. mi ò ṣe bẹ́ẹ̀ rí. come on that means putting miss lọ́nà tó pọ̀ nìyẹn man. mi ò miss. yes. you think so? o miss gbogbo àwọn nǹkan táwọn ọmọ kékeré máa ń enjoy rẹ̀ tó rò tí ń rí rẹ bí àgbàlagbà ni. bọ́n ọmọ kékeré ló yẹ kó ṣe máa ṣe gbogbo ilé náà kó ń ṣàwà. come on ọmọ kékeré ṣe lè ní bébì mi dẹ̀ ní ẹ́. ọ̀dà nígbà tí wàá fi lè sọ́wọ́ mi sí báwo mo ṣe fi bọ́ṣọ. good èmi ló kù tí mo máa ṣiṣẹ́ tó kù èmi ni mo máa bá bọ́ gbogbo aṣọ tó fẹ́ bọ́. yes. mo ṣe fara ìbalẹ̀ nígbà tí n bá bẹ̀rẹ̀ sí ní kọ̀bọ̀ ẹ̀ ó kàn máa gbé ní ọwọ́ ẹ̀ ò ní move pa pa yes. come on stop kí ló tó ń wò mí bẹ́ẹ̀ ń jẹ́ kó dàbí pé mò ń ṣe kà fún ẹ náà kan. and change mo ń bọ̀ ó get wàá gbà. kílẹ̀ tí sọjà yìí sí. jalolo jalolo. àgbàbọ̀ bí bẹ́wẹ̀ ò ṣe ọ́rí. jalolo jalolo. mo ní ká má ṣe dá mi. ọlọ́run lè ṣàánú. kí ló kàn lọ́nà ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ mi àti ẹlẹ́lẹ́ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọlọ́run náà kò ní ìdá tí pọ́ ọlọ́run sílẹ̀ yìí ọ̀gá ẹ̀ come on. ó dàbọ̀ ọjọ́ kẹ́ máa lọ. ọjọ́ rẹ̀ ká tó wá lọ. you say. ọjọ́ rẹ̀ ká tó. ṣé ò ń ṣeré ṣé o ti máa ń ní ìdọ̀ ọmọ so màá tún sọ pé ròyìn ni kò gbé wá fún babe tó bá ti fẹ́ bá mi gbọ́ ọmọ wa má gbèrú àwọn eléyìí wa o àwọn eléyìí ò mèrè ṣe náà wọ́n eré báwo ni wọ́n dé. Tọ́lání, mo fẹ́ dá wà for now. That is the story of my life. Gbogbo ìgbà tí bá ti rántí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi, ó máa ń bà mí nínú jẹ́. Àtìgbà yẹn ni mo ti yọ ọ̀rọ̀ ọkùnrin kúrò ní ìgbésí ayé mi títí dìgbà tí mo fi pàdé ẹ̀. Káṣá máa dúpẹ́. Àwa láwa láyé láwa láyé. Àdúrà tí mò ń gbà ní k'Ọlọ́run jẹ́ kó jẹ́ sábàbí tó dáa. Ǹjẹ́ o tẹ̀lé orúkọ tí mò ń jẹ́? Tèmítáyọ̀ Badmus. Tèmítáyọ̀. Mo guarantee ẹ látẹ̀lé lọ tí ẹ ti tayọ. You don't have a cause to regret. You don't have a cause to say, oh, I don't know. Pé mo pàdé ọkùnrin mi mọ́. Gbogbo ọlá máa ní fair share of life. Mo ní kálukú bá ṣe wá mú tiẹ̀ lọ. Ìgbà tí mo kéré jù báyìí lọ, mo ti níyàwó. Rọ́mọkẹ́. Alpha. Kí ló ṣẹlẹ̀ gbogbo ń pè mí mo busy? Owó ó ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Bàbá ẹ̀ tí mo pé mo ti lóyún fún ẹ. Mo dáràn. O mí pé Mr. Tayo ti mọ̀ pé ó lóyún fún mi. Mo gbé
gbé mo dárò ọlọ́mọkẹ́ ò ti kó bá mi ṣùgbọ́n pé nǹkan tí mò ń sọ lélẹ̀ pé kó jẹ́ ká tètè wá nǹkan ṣe sí kínní now ọkọ ẹ ti mọ̀ sí ṣe báwo ló fẹ́ kí n ṣe ra mi nítorí Ọlọ́run. ẹ sọ̀rọ̀ ó ní ó dáràn kí ló gbé fún fọkàntẹ́lẹ̀ ọmọ pé mi ò nífẹ̀ẹ́ bàbá yìí ó dàgbà jù mí lọ mo kéré sí náà wo nǹkan tí mo jẹ́ òun ni ọmọ tó wà láàrin mi àti mo jẹ́ tí fún so gbogbo ogbe yẹn wo mo tẹ̀ ṣọ́ra wà bó ṣe máa ń pè mí ní ìyàwó mi yẹn mi ò feel comfortable rárá mo ti fún ní ẹ̀tọ́ ẹ̀ tó wà lọ́wọ́ mi tó jẹ́ ọmọ òun ni close tó wà láàrin mi àti ẹ̀ so ogbe yẹn it's out of it please. ọmọ yẹn ń sìn bolo wá wà. ti gbé lọ fún grandma. omi kò ti gbé lọ fún mọ́mi. mo ti gbé lọ fún màmá Táyọ̀. Rọ́mọkẹ́ má bínú ṣe ó dẹ̀ bí lóko ọ̀rọ̀ yóò ní lẹ́yìn ó wà ń lé ọkọ èmi àti ẹ̀ ń ṣe lẹ́gbẹ̀gbẹ̀ débi pé o tún wá lóyún ọkọ ẹ̀ ti mọ̀ báyìí tó rọ lọ má bínú jọ̀tọ̀ lọ báwo ló fẹ́ kí n rìn gbòòrò. sórí ọ̀daràn yẹn ó ń irritate mi ṣó ti forúkà sí àbúrúkà torí lọ́wọ́ mi it's just a normal ring kì í ṣe òrùka ìgbéyàwó so you have nothing to worry about so please o free láti rìn bí ó ṣe wù ẹ́ torí mi ò kí ń ṣe ìyàwó ilé ẹ̀ gbogbo ohun tó jẹ́ ẹ̀tọ́ mi nínú ogún ẹ̀ mo ti gbà so bó ṣe wà ní ìsìn bí èmi àti ẹ bá ṣe máa lọ pẹ̀lú ọmọ inú mi yìí tó máa ṣe ẹ̀tọ́ lórí ẹ̀ bíi bàbá òun ni kò jẹ́ ká máa ro ní ìsìn so gbogbo ogbe yẹn please. Rọ́mọkẹ́ no doubt pé bóyá títorí pé o sọ pé o ti achieve gbogbo ogun tí wọ́n fẹ́ achieve àbí kankan ọkàn mi ò balẹ̀ náà ọkàn mi ò balẹ̀ tá a dúró sí àwọn èèyàn lè máa gbọ́ wa ṣe understand jẹ́ ká máa lọ sílẹ̀ ọ̀rẹ́ náà bí ọ̀rẹ́ àlejò ìṣòro ṣúgẹ́t greener pasture ni mo wà lọ lóyìnbó adẹ̀forí ṣe fọrùn ṣe because mo ti make my mind pé I don't want to settle over there I want to come back home to the person I really know adẹ̀dẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà díẹ̀ àtọwọ́ àti ilé àti ìyàwó àtọmọ kò sẹ́ni tá a rí mi yeah everything disappeared bẹ́ẹ̀ ṣe bá wá dáyàn èèyàn tún gùn ni ṣe bá wà náà rè lẹ́yìn adúpẹ́ fọlọ́ ìṣọ́ra ìkókọ́ kan ṣe midlife crisis lásán mo wá ń guarantee ẹ ò ní ní cost àti regret pọ̀ pàdé mi. wà á lè rí bẹ́ẹ̀ má fi fẹ́ báyìí gbogbo ohun tí bá ní inú mi dùn. mo ń drink. Ọ̀gá, àbí kọ́ fún yín nígò kan sí ni? No, I'm fine. Wow, okay. Ẹ wà mú kí sá. ìwọ náà notice àtìgbà tí a ti débi láti kan mo ti rí pé ẹ wà disturb bákan ṣé kò sì sá. mi ò lè fọ̀rọ̀ pamọ́ fún yín yà mo wà disturb lóòótọ́. Ṣorí case file tí mo bá nígbà tí wọ́n gbé mi débi tá a discuss ní ọ̀sán yìí látìgbà tí mo ti l'opportunity láti go through case yẹn like tí mo ti go through case file yẹn ni mo ti wà disturbed tí n bá gbórí báyìí ìrònú ẹ̀ kàn wá sí mi lórí ni tí n bá gbórí báyìí I'm not just too fine yẹn jẹ́ kí n máa feel pé ẹ̀jẹ̀ ni ẹ̀ ń béèrè fún justice. Yeah. Ṣé rí case tẹ̀ ń sọ̀rọ̀ àwọn ọ̀gá lóríṣiríṣi wọ́n ti gbé case yẹn tí wọ́n gbé jùlẹ̀. Ọ̀gá case yẹn ti pé kò dé sẹ́nibodì tó ń béèrè nípa ẹni yẹn mọ́. Èmi náà rí date tó wà lórí ẹ̀pọ̀ ti pẹ́ lóòótọ́ but látìgbà tí mo ti fojú gan ní case file yẹn I am honestly disturbed. Yeah. Ìyẹn gangan ló ń double assurance mi wípé the blood of that person is calling for justice. Yeah. Kí wàá lè rúpa lè ṣe sí báyìí sá? Thank you. A máa gbé case yẹn dìde padà. We need to start our own primary job on it. Yeah. Okay, sir. Your wishes are command, sir. Yeah, I'm very happy for us to work out together and do something about it. Yes, all right, sir. Èèyàn kan ò lè ṣe kó túmọ̀ sí pàwọ́ ò lè ṣe. Team ni wà náà. Yes, sir. Yeah.
Kí ló ṣẹlẹ̀ irú múra obìnrin wo ló mú yìí? Kò ṣàṣìkò ló yẹ kó máa múra báyìí náà. Wọ́n dẹ̀ ló sọ pé ibẹ̀ yẹn ó jìnà. Àdèmọ̀ bí o fẹ́ fáìn jù mí lọ ni kò yé mi báyìí. Dáhùn o. Hello? Ọlámídé, má tẹ̀sùn, awo erin ni o. Èdè sọ fún rédíò tara lóyìnbó tó ń fẹ́ yẹn. Jẹ́ kó mọ̀ pé mi ṣe lọ́kọ ẹ o. Bí bẹ́ẹ̀ kọ́, mo máa yẹ̀yẹ́ ẹ publicly. Mo máa jẹ́ kí everybody mọ̀ kọ́tà sí ti lè fi jó. Màá bá nǹkan jẹ́ kọjá nǹkan tó rò. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, Akínjídé, ṣé wọ́n máa bá mi dì í ṣá? Ṣé nǹkan máa ṣe brain ni? Awo erin kọ́, awo màálù ni. Mo ní mi ò kì í ṣe ìyàwó ẹ̀. Mo ò dẹ̀ lè ever jẹ́ ìyàwó ẹ̀ mọ́. Mo wá gbọ́ mi o, tí threat yìí bá pọ̀ jù fún mi, wàá pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ. Wọ́n máa gbàgbé ẹ̀ sínú ẹ̀wọ̀n ni. Mi ò lọ́rọ̀ pẹ̀lú ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Kí sátọ̀ máa fọ́ ọkọ̀ kúrò kókó ṣe kúrò lórí fún mi jọ. Ẹ máa finú wéwọ́ o, ká ẹ má bàjẹ́ o. Ẹ gbà mí. Kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀? Jọ, ṣé o fẹ́ múra kó fáìn jù mí lọ because mi understand. Ìrọ̀ ọkùnrin ló ń ṣàkóso. Okay, lójú ara ẹ̀ ń sọ fáìn jù mí lọ. I don't know more, so I'm not contesting with you, but I'm not bad either. You don't want me to take the shine off you, abi? O ti pẹ́ jù náà. Ẹ kò lè dà náà ni. Àbí ó yẹ kó máa wò ó pé ní Yorùbá jọpọ̀ ẹni ó yẹ kó jálè ẹ̀. Really? Anyway, you are beautiful. Thank You are the most beautiful woman ever lived. Thank you. And I'm handsome too. Of course. So damn it, look more knowing. It's gonna be wow. Beautiful baby. The combination. Oh my God, I'm méjèèjì náà. So beautiful. Let's go. Okay, darling. Ẹni bẹ́gi nígboro nìyí. Kọ́ńpẹ́tà ní bẹ́ẹ̀ tó lòun àjẹmọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ kí àjẹmọ́. Ẹ fi fọwọ́ ọmọ yìí kọ́jẹ́ kó kó bàbá àbímọ. Bí n bá bínú tán, mo lè jẹ gbogbo ọ̀gá yìí rú. Ọ̀rọ̀ ni mí, mo ṣòro kọ́ sójú. Ìyá mi. Kó o mọ̀ jẹ́ ó fi ọ́ gòkè àgbà. Yóò wu màjèṣẹ́ kó ṣe bí àgbà. Àmọ́ yóò rí ìrìn jẹ́. Ìṣàwòrò ẹ̀gbọ́n mi ti fojú bò wọ́n sì ti tẹnu bọ̀yọ̀. Ara ni èmi o. Orúkọ Olúwa òru èmi kò ro ààrẹ mọ́ mi o. Gbogbo àbúrò tó wà náà lọ yóò yá ẹ jáde. Ìjọ yóò ti pẹ́rẹ́. Tí ẹ kọ́kọ́ jẹ́ ká sọ ta ṣarán fáṣarán ká sọ ta ṣarán fáṣarán náà. Obìnrin yìí ṣe ó ti ká mọ́bi tí ó rí. Rárá bàbá. Bùdálẹ̀, ọ̀fẹ́ gbọ́, nǹkan bẹ lára aláboyún. Ẹjú rẹ̀ sọ̀rọ̀ àmọ́ ń tó sọ òwúrọ̀. Ògúnbísí o, bí o bá ti ń pa ẹran nínú igbó, lọ́wọ́ mọ̀ fọmọ rẹ dí. Bí mo ṣe ń náwó eré tìjà ní fi ń dàgbà. Gbẹ́nu rẹ sọ. Gàtìgàtì gbogbo orí pàlàsà. Ọ̀gbọ́n sọ méjì àtọ́dé ní ọ̀yá jùlẹ̀. Ìyàwó mi nǹkan gbọ́dọ̀ ṣe o. Ọmọ yẹn ni ò gbọ́dọ̀ kú o. Ìbá yín wọ nǹkan. Àti jẹ́ta rèé. Tíyàwó rẹ̀ ti rọbí. Oyún ọdún 3 kò lè bímọ o. Èèwọ̀. Òun má dàbí àtùpà tí ń rí di ẹlẹ́lẹ́ni tí ò rí di ààrẹ. Ní báyìí oníkọlà àjò ṣe kí Àbíkẹ́ Adé ìyàwó ọjọ́ òní kó máa wọlé bọ̀. Òní lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ. Òní lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ, lọ́jọ́ ayọ̀ rẹ. Ibo ló ti ń bọ̀? Ọjà mú lọ́nà. Òun lọ sọ́jà, ò múra báyìí wọ see through lọ sọ́jà. Wọ́n ń ṣàlàbà òní. Ṣé o gọ̀ ni? Orí mi lórí ìjókòó ń bá ẹ̀hún tèmi sọ̀rọ̀. Rónkẹ́,
mi lè fi mú ìwà sílẹ̀. Ayé abú mi. Àjogún fáì tó ní pé òun ò kú mọ́. Jọ kí ni èmi tí mo ní fágungan kí ni kì í ṣe? Àwọn àtẹ̀yìn ń jà, wọ́n dẹ̀ ń parí ẹ̀ nínú ẹnu. Olólùfẹ́ méjì máa ń jà, wọ́n á dẹ̀ bá wọn parí ẹ̀. Every day you're sorry. Ṣó fẹ́ pa mí ni? Ilé ẹjọ́ kan tí wọ́n bá mọ́ báyìí lọ́gọ́ ò ní lu mọ̀dámú. Wọ́n ní kí wọ́n máa pè mí mọ́, kí ló ń ṣe? Ó fẹ́ báyé mi jẹ́ ni. Ó dà pé wọ́n ń di ẹ̀. Ta ló ń bá sọ̀rọ̀? Babe, máa pè ọ́ padà, I'm in a meeting. Ṣé lóòótọ́ ni ọkọ ẹ máa ń ná ẹ? Mọ́mí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí, ó wà very surprising sí mi. Very sorry. Ṣé o realize pé ọ́fíìsì ló wà ní? Excuse me. Ọ̀rọ̀ kan àtẹ̀wé lélẹ̀. Alright? So stay clear. That guy is an animal. That is the truth. Mi ò tiẹ̀ rò pé lè dùn báyìí. Ìwọ tẹ́ pé o kì í farabalẹ̀ wo fíìmù. Tó bá ti wo scenes méjì báyìí, o ti conclude bí fíìmù ṣe lọ. Tí mo fẹ́ mi ò ráyè ń tèmi jàre rẹ̀. Sister mi. Hello ma. Ẹ káàsán ma. Jesus! Irọ́ ni. Irọ́ ni. Irọ́ ni. Aki. Ó sẹ́ndì note page wọ́n yìí. Kí ni ọkọ yín wá sọ? Wọ́n rí. Ọlọ́run ṣeun. Sister Kila máa ń ṣe báyìí. Okay ma, okay. Màá wá rí yín. Màá wá rí yín. Ẹ pẹ̀lẹ́, má ro, màá wá rí yín. Okay ma, all right ma. Ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀? Kí fẹ́ fún mi lápá tẹ́ńṣọ̀n kí ló dé? Sọ̀rọ̀, ó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ó ti bẹ̀rẹ̀ wàhálà ti pọ̀ jù. Wo bó ṣe pariwo nísìnyí tó jẹ́ káyà mi jẹ́ ó ti bẹ̀rẹ̀ tó máa exaggerate nǹkan nìyẹn. Sister mi ló pè mí sí. Wọ́n ní ọkọ àwọn ó mọ̀ wọn lọ sọ́dọ̀ wọn family wọn pé káwọn wá lọ mọ̀ wọn parents wọn. Wọ́n wá ní báwo ṣe wá wà pẹ̀lú ìyá ọkọ àwọn táwọn ń sọ̀rọ̀ lọ́wọ́. Wọ́n ní iye ọkọ wọn wèrè olórí burúkú ti bí yẹn. Olórí burúkú ti Akin. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní dáná bíṣọ àwọn ló ń dá sórí fóònù. Ló ń dá sórí fóònù àwọn. Olórí burúkú ni bọ̀bọ̀ yìí ó fẹ́ bá ayé àti ìjẹ ni. Ṣé ètò ṣe lóru àti yóò ti tó ni? Èmi wá bí wọ́n pé ṣé ìyá ọkọ wọn ò rí. Wọ́n ní kò rí. Olúwa ṣeun. Olúwa ṣeun. Wọ́n rí àbí. Tàlàntì iṣẹ́. Tàlàntì iṣẹ́. Òun rèé o. Òun lélẹ́yìí o. Tó bá yá wọn ni wọ́n pa ọkùnrin. Tó bá yá wọn ni wọ́n pa wọn. Wọ́n ṣe ní má pa wọn pẹ̀lú àwọn ìwà burúkú tó ń wù yìí. Mo jẹ́rìí èmi fún ara mi. Èmi Àlàkẹ́ fún ara mi. Wàláì máa ti sàsí. Ayé àti bàjẹ́. Nínú kó lọ para ìdànù. Á ṣe kàn ní méjèèjì. Máa ti sàsí. Kí ló dé? Ṣó fẹ́ pa ẹni ẹlẹ́ni ni? Alámídé, ọmọ pẹ́rù má bà ẹ́. Ayé máa já. Bí mo ṣe send note picture sí ẹ. Èkéré ló ṣe rí ẹ o. Ṣorí tó bá tètè sọ fún idiot tó wà pẹ̀lú pé mi ṣe lọ́kọ ẹ. Mo máa post ẹ sórí social media. Ẹgbẹ́ ẹ ló tó bá rí fi. Lóde kí ni mo ṣe fún ẹ? Kí mo ṣe fún ẹ? Láàárín èmi àti ẹ, ó mọ̀ pé mi ò ṣe ibi sí ẹ o. Dáadáa ni mo ṣe fún ẹ. Ṣé nǹkan tó bá wá fi sọ fún mi lélẹ̀? Jọ mọ obìnrin torí Ọlọ́run ọba. Kí ló fẹ́ gbọ́ngàn? Ẹni àmọ́ àti tó bá fẹ́. Just tell me máa fún ẹ. Má bà tèmi jẹ́. Má fi mí ṣẹ̀sín. Ṣoṣo ọ̀pọ̀ wa òkè. Kò fẹ́ mi lọ́wọ́. Èmi ò ní ìdówó ẹ̀. Ìwọ gangan ni mo fẹ́. Èmi ló máa fẹ́. Bí bẹ́ẹ̀ kọ́, màá release picture ẹ̀. Ó dàbọ̀.
òde ìjọ torí Ọlọ́run. Orí ni mo ṣe ká. Olórí báwo ni bọ̀bọ̀ yìí? Mo ti ń rí wèrè láyé yìí, nọ́mbà 1 ni bọ̀bọ̀ yẹn jẹ́. Bàbá kírímínà tó tó o sí. Kí ló dé? Ẹ tiẹ̀ tún ọ̀fẹ́ ní owó. Wèrè tún lòun ò fẹ́ owó pé àfẹ́tẹ́ bá padà sí láìfù tòun. Bàbá gòdìgà gidi ni bọ̀bọ̀ yẹn. Kò dẹ̀ ní dá fáwọn tó ṣèkómọ ibi tó wà lọ́hùn. Ṣòro mi ti ẹ̀ mọ̀ nǹkan tí mo lè sọ. Because tó bá jẹ́ pé mate mi ni irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí, máa sọ ìyálàyà ọ̀rọ̀ fún. But àǹtí mi ló ṣẹlẹ̀ sí. Àǹtí mi ló hùwà bí ọmọdé tí wọ́n á lá irú bọ̀bọ̀ yẹn láti máa take picture wọn. Irú picture yẹn ṣó yẹ kó hà lá ẹ̀ níbi tí ayé lajú dé yìí. Can you imagine? Má sọ̀rọ̀ bẹ́yìn. Tí èèyàn bá ti fẹ́ràn èèyàn kò sí kan téèyàn lè ṣe, èèyàn máa ṣe bí dìdìrín ní. Kí lè máa wo láti bẹ̀rẹ̀ ìwọ náà mọ̀ pé spirit ló bá bọ̀bọ̀ yẹn ṣe. Spirit mi ò gba tiẹ̀ rárá, àbí gbàgbé bí àwọn ọmọ gbogbo àwèrè ló máa padà wù. Honestly. Mo pè yín wáyé báyìí tẹ́lẹ̀ pé ká lè jọ jókòó bóyá ẹ máa rí advice fún mi lórí ọ̀rọ̀ tó wà nínú. Torí kò ń ṣe àsìkò ló yẹ kẹ́ máa blame mi fún gbogbo nǹkan tí mo ṣe. Ní ìdẹ́nsìn. Ṣé wàá fẹ́ gbọ́ mi? Ìgbà díẹ̀ ló fún mi o. Ó ní tóun bá ti gbọ́ from me, màá bára mi lórí social media. Ẹ dẹ̀ mọ̀ pé tó bá ti wọrí social media, ìbanilórúkọ jẹ́ nìyẹn. Ẹ̀sìn ńlá dẹ̀ ni. Báwo mo ṣe fẹ́ explain ara mi fún Tèmítáyọ̀ pẹ̀lú àwọn family ẹ̀? Nǹkan tí mo pè yín fún nìyẹn, ẹ dẹ̀ ń blame mi. Tí bá ti mọ̀ pé ẹ ní nǹkan tí fẹ́ bá mi sọ, ẹ má worry, ẹ ṣé gan. Èmi ò mọ ìta lè kọ sí gbẹ̀dú tó wà nílẹ̀ yìí, mi ti ẹ̀ mọ̀. Ẹ feel at home. Lamide. Babe. What's wrong with you lately? Kí ló ṣẹlẹ̀? You no longer feel my presence in the house. Mi ò mátà sẹ́ mọ́. O ti ronú lọ, o ti gbàgbé pé wà tí yàn lẹ́jọ́ wà nílé. You were lost in thoughts. Kí ló dé? Gbogbo love language tí mo mọ̀ tá ti jọ ń lò fúnra wa tó ti ń respond tẹ́lẹ̀ ni mo ti lò. You are not yielding. Kí ló ṣe é? Mo ti sú ẹ. Tó bá fẹ́ kí n máa lọ, máa kẹ́rù mi máa lọ. No, you now making me think it's wrong for me to moving with you. I love you so much. And I adore you. Mm-hmm. But what? Come here. Yeah? I want to carry your baby. That should be a thing of joy. Nǹkan tó yẹ kí ọ̀gbájú kó gbà lò sí ni. Iṣẹ́ kí mo wá gbà. Gbogbo kó máa kìbọn fún mi kí mi máa yìnbọn fún ẹ lọ. Ó ń dẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀ gbà ara ẹ̀ gbà. Ọlámídé, ọ̀rẹ́ forí ọ̀ká o. Bọ̀ máa jẹ́ kó mọ̀ wípé ẹni tó bá sọ pé kí la máa ṣe, a máa ń ṣe wọn ni o. Watch out. Màá rọ́wọ́ mi láìpẹ́. Tí n bá ní eré ló ń ṣe, tó bá sọ́dọ̀ tọmọ mi lọ́wọ́ nǹkan, kí ló fẹ́ ṣẹlẹ̀? Tọ́lání,
advice ló rò kó lè fún mi báyìí torí bí mo ṣe wà yìí Akínjídé ti frustrate mi ó ti fẹ́ yọ ilé ayé lẹ́nu mi gbogbo ti sún mi. Sista mi Yorùbá ní ọ̀rọ̀ tá a bá ní kí bàbá má gbọ́ bàbá náà ló ń padà parí ẹ sọ fọ́kọ yín. Ó máa sọ fún wọn ni ẹ wo bí àǹtí ẹ bọ́kàn nílé títí kó kọjá ikú. Kí ló dé tá a ti ta property wọn náà? Ṣé wọ́n ti gbàgbé pé tó bá dàgbà property yẹn náà máa jókòó tì ní? Òun náà lè rí wọn ní ayé náà. Why tó ń ta property wọn for God's sake? The thing is, kì í ṣe pé sísá mi kọ̀ ṣàkóso properties. Okay. Ó ní reason. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn àti ní husband wọn jẹ́ relocate. Yeah, tó bá ṣàn relocate kì í ṣe pé wọ́n máa fi àwọn properties wọn sílẹ̀ bí báyìí. Wọ́n ṣàtà náà ni. Wọ́n ṣáà ní gbélé lọ, wọ́n ní gbé mọ́tò lọ. Wọ́n ní láti ta gbogbo ẹ̀ náà ni. Tó bá dẹ̀ dánwò wọn lọ start afresh. Èmi ò tiẹ̀ bọ́dà nípa pé èèyàn ń ta property. No, anybody ló lè ta property. Do you understand? Tí bá ní nǹkan mi bá fẹ́ ta ní ìta. But kí ló wá jẹ́ tó jẹ́ pé máa yí gangan ló gbé gbogbo kìíní sórí as in ó wà sórí gà pé òun ló polówó òun ló ń ṣe gbà òun ló ń gba wájú ló ń gbẹ̀yìn ìyẹn gangan ló bá fún èmi jù. Yeah, because kẹ́dẹ̀ máa wò ṣẹ́rí sista gan fúnra wọn àárín yẹn in fact ìgẹ́ta síbi ṣòro ti máa ń tí sista torí ẹ̀ ń ta nǹkan wọn gbà kan tó yẹ pé òun ti máa yẹn nà bí sista ṣe ń ta àwọn kìíní náà nìyẹn tó ń ta gbogbo property wọn wọn á pè wọn mọ́ ní sista mi why ten ta property nítorí ọkùnrin why kí ló dé another one ló tún ṣẹlẹ̀ torí ọkùnrin náà tún lè léyìn náà again ẹjọ́ ṣe dandan ní báyìí torí mi understand kí sista máa padà lọ́kọ́ sọ́wọ́ fún wa náà tó máa wò tó máa sọ wọ́n di ọlọ́run níjà rírú ẹ o ọlọ́run níjà rí o. And besides ibi tí ìfẹ́ bá ti wà ọkọ wọn ni now of course wọ́n lè jọ ṣe nǹkan papọ̀ so kò sí big deal nínú ẹ̀. Tí ẹ dúró náà rẹ̀ nígbà tí a ti ń ta gbogbo property mi ṣe ṣé wọn ò ní fi kọ́kọ́ lẹ̀ fẹ́yìn family mi. kátẹ̀ wá gbà yìí pé àwa jẹ́ ọmọ afẹ́ area sister bá tẹ̀ fún àwa ní kankan ṣe báwa náà ní family tiwa alẹ́gbọ̀n tiwa ní kọ́nà ok wọ́n tó ẹ̀wọ̀n tó jẹ́ ọmọ ìyá ọmọ bàbá mi ò rò pé sister plan láti fún ní ṣíbí tó kéré jù báyìí mi ò rò pé plan láti fún. Babes ẹni sọ̀rọ̀ ṣé mi wá gbójúlé property àǹtí mi at least mo ṣiṣẹ́ owó mi I'm making my own money mi gbójúlé properties àǹtí mi o kí ló fi ń assurance pé mi lówó ju star mi lọ I'm working I'm making my bills too. kí ló dé tó ní máa bẹ wá ṣe kiri ibi tó ti ń ṣiṣẹ́ nǹkan kí ló ṣẹlẹ̀. ọ̀gá mi mà ní o wọ́n ti pay gbogbo wa off wọ́n ní ká máa lọ. kí lẹ ṣe. níwájú ọlọ́run àtẹ̀yìn a ṣe anything o. wọ́n kò sọ pé àwọn àtọkọ wọn fẹ́ relocate abroad. But at least you call compensate yín àbí anything like. Wọ́n compensate wa níwájú ọlọ́run àtẹ̀yìn. So mi ṣàkọ ní jókòó sílé mo máa ní láti wáṣẹ́ mi láti máa ṣiṣẹ́ mi. That little money bí àpò kan fi bẹ̀rẹ̀ business kan kò ń ṣe pé kó tún máa lọ ṣiṣẹ́ lọ́ndé èèyàn àbí nǹkan bẹ́ẹ̀ yẹn kí ló feel. Òótọ́ dẹ̀ ni o kò dẹ̀ tún rí yẹn sọ bóyá kí n fi start àwọn business pẹ̀pẹ̀pẹ̀ àbí. Ìgbà mélòó náà ni nǹkan kékeré náà ìgbà mélòó ló fi ń di ńlá. Iṣẹ́ rẹ̀. Yes ma. Yes ma. Ojú mi jẹ owó ẹ̀ o. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ kéré oko wálé o. Ọ̀hún á sàn ìsówó, á sàn ìsọmọ, á sàn ìsàlàáfíà. Ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú o. Ṣé wọn náà wá wo condition tó wáyé? Ẹbí mo ṣe síbẹ̀. Ó dà bẹ́ẹ̀. Ìyẹn wá dọ̀wọ́ ẹ̀ o. Tó bá ti ń dọ̀hùn, bá mi wá àwọn tó máa bá mi máa tọ́jú ẹ̀. Tó bá dẹ̀ ti ń di pọ́ bímọ báyìí gbám ẹgbá mi láago mo ti rẹ́dì mo ń bọ̀ nìyẹn o. Màá wá aṣọ ọlọ́jọ̀jọ̀ ọmọ nìyẹn. Who is there? Lọ́wọ́ ẹni tó ń gba gate. Èèyàn ti ẹ̀rọ ra gbá gate ní onílé. Àbí? Mo gbọ́ kàkà. Hold on. Ẹ kúrò lẹ ẹ pẹ̀lẹ́. Ọlámídé mi ìfẹ́ mi. Látijọ́ Ọlábọ̀dé báwo ló ṣe rí? Mo mọ̀ pé ó ti ń wá mi látijọ́ ẹ̀. But now I'm back for good. Tátú nìyẹn. Irú bèrè o lẹ̀ ń bèrè lọ́wọ́ mi. Ṣọ́ọ̀ṣì èrè ó ń wọlé onílé bọ̀ ó ń ṣe báyìí ibi ìjábí ilẹ̀ máa bá lẹ̀
kí ló fẹ́ dánwò kí ni dàdí ẹ fẹ́ dà. mi lè ń béèrè pé kí ni mo fẹ́ dán. àbọ̀ wa bá lọ́rọ̀ tí Ọlámídé ṣùgbọ́n nǹkan tí mọ́mì sọ ń sìn o ò lè bá wọn wíra ẹ̀. ok so wàá fà pẹ̀lú ọ̀rọ̀ wa. mi tẹ́lẹ̀ ṣe mo lóun fún bá sọ̀rọ̀. ó bàtà ni sọ́mọ ọwọ́ ẹ̀ nínú. ẹ wo orí ẹ̀ ni ò fẹ́ pẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá mi bá wí ẹ dá sọ́rọ̀ tó wà lẹ́yìn. ẹ calm down mama ẹ ní sùúrù. sùúrù ní kankan ẹ bá sọ̀rọ̀ níra sè. àmọ́ ọmọ yín gangan ló yẹ ká kọ́ bá wí. lọ́nà wo. ọmọ yín la láì dá. ọmọ yín ni èèyàn kéèyàn téèyàn gbọ́dọ̀ jírí. ọmọ yín gangan ni hardened criminal. mo gbá yín. mo ń bọ̀ Lámìdé ǹjẹ́ ọmọ èèyàn tó ń jẹ́ yàyà rí yàyà ń gbà kan rí. Okay, ìwọ ńkọ́? Yeah, mo ti rí. O ṣé, thank you. Mọ́tò mi ni ó fún mi ní problem gan. In fact, mo fẹ́ change ẹ̀. Táyà ń lọ. Ṣùdẹ̀rí fúnla ìtẹ̀ báyìí tí mo bá tàn lálẹ́ báyìí ó máa ń wọ àwọn èèyàn lójú tẹ́ pé ó máa ń kó sí wọn lójú gan. Mi ò dẹ̀ fẹ́ gbogbo wàhálà ẹ̀. I just want to change it. Tó bá máa fi dé lọ́dún wo tí mo mọ̀ tó máa tó dé. Oh my God. I can't wait though. Kenny. Ending of the year, be ending of this month. Ending of this year. Like 2 weeks away. Are you kidding me? Of course, I'm happy. I can't wait to see you. I can't wait. Ó ti jáde kò sí níbí báyìí. Tó bá ti dé màá sọ fún pé ó ti pé. Má bẹ̀ sọ̀rọ̀ later. Mo fẹ́ wo èèyàn kan ń ké níta. Mo fẹ́ wo ẹni tó ń ké. I'll call you later. Ọlọ́run gan. Wọ́n ti wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ tó ní mi sí níbí báyìí. Kò fẹ́ kó bá mi sọ̀rọ̀ rẹ̀. Mi fẹ́ kó bẹ̀ sọ̀rọ̀ ni. Wo Olóhùn bọ̀ lé ní ending. Thank God. Ó yẹ kí ni ẹ máa dùn ní náà. Kí ni mi máa dùn fún kí ni? Gbé mi sáyà yẹn bọ̀. Your destiny helper. Èèyàn tó kí ẹ fún ẹ like. Ó dẹ̀ wá dáa kó dé kémi àti ẹjọ́ máa rìn títí kan máa gún mi sínú lẹ́yìn pé ẹ rí ìyàwó àbúké. Don't you get it? No, Olamide, calm down. Ṣorí point kan wà tó máa ń sọ mọ́ rẹ̀ tó yẹ pé ó máa irritate me like ó máa ń bí mi nínú. Mo serious o. Kí ló mi wá dé máa tẹnu mọ́ ìyàwó àbúké. Okay, ṣó mọ̀ pa àbúké ni kó tó máa gbowó lọ́wọ́ ẹ̀. Òun ní sìn nǹkan tó ṣe mọ́tò ẹ̀ nǹkan tí wọ́n fúnra rẹ̀ gan lè ṣe fúnra rẹ̀ ni. Olú fẹ́ change mọ́tò. Ṣó easy báyẹn náà ni? Tó. Bí ó tó bá ti dé kó lọ fẹ́. Jẹ́njẹ́ ni wọ́n tẹ̀ ń ṣe fún náà ṣe kíní kan. Tó bá ti dé kó lọ fẹ́. Ṣé mi mọ̀ bẹ̀ gbowó? Wọ́n jọ fún mi sílẹ̀ jà mi tí ọ̀bẹ ọ̀rọ̀ gidi mo fẹ́ sọ lẹ́nu. O lè fẹ̀yìn sílẹ̀ fún àbúké. Àánú ẹ̀ ò ṣe mí. Sórí ìwọ̀ bògé ọ̀ yìí, mo sorry fún ẹ. Hello. Yeah. Debbie. Thank you. Mi ò lè gbàgbé orúkọ yẹn láíláí. Thank you, sir. Yeah. Nice meeting you. Yeah. Báwo. Nǹkan rẹ́rìn ṣá. Ọ̀gá o. Dídé tí mo dé yìí, mo dé sí Ọlọ́run ni. Yes. Because mo fẹ́ máa fi ẹ̀yàn kan káàkiri Nàìjíríà. Kán mọ̀ wípé kò sí nǹkan tó ṣe tì láyé. Yes. Bí mo ṣe dé yìí, mo máa make sure pé mo dọ́dọ̀ àwọn parents ní kíákíá. Well, that's good. But Ifemi, ṣé tó bá ti meet àwọn parents ni ń padà sí ìlú òyìnbó ní street? O gbọ́ nǹkan tí mo sọ ìgbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ ni. Mo ní mo dé sí ẹ lọ́rùn finally. Mo wá tẹpa sí Nàìjíríà ni. No, mi ò padà mọ̀.
sórí gbogbo nǹkan tí mo acquire láti ìgbà tí mo ti wà nílùú òyìnbó gbogbo ẹ̀ pátá ni mo kó wá sílùú yìí mo máa start business tuntun níbí tó bá dẹ̀wọ̀n mi ní pé mi ò start business àbí mi ò tí ready láti ṣe any business nǹkan tó wà lọ́wọ́ mi kí n ná láti sìn títí di 10 years to come tàbí 15 years gan kò lè tán bẹ́ẹ̀ ni. but ọkọ yàyà sorry sir ẹ má ṣe bẹ́ẹ̀ o ṣé wọn kàn máa sọ pé àṣekún lówó èèyàn dẹ̀ kí máa ń gbé ilé sùn rówó. mo mọ̀ èmi náà kàn ń sọ àsọdùn ni bó ṣe rí náà nìyẹn bẹ́ẹ̀ ni èyí tí yóò bá ṣiṣẹ́ kún kò ní kọjá ibi tó wà tàbí kó tó parẹ́ ni bẹ́ẹ̀ ni ẹ ṣe fàájì yín lọ ṣe ti gbọ́ ẹ bá ti kúrò níbi ká lọ sí VIP lọ́hùn ká lọ discuss ṣe ẹ máa ń like kí ni nǹkan tó máa ń like you. ọ̀rẹ́ mi nǹkan tó ọ̀rẹ́ mi máa ti sọ ni màá ṣe. owó ni nǹkan tí bá ti sọ owó ni di ọ̀nà náà ó jẹ́ fẹ́nu ẹ̀ sọ̀rọ̀. Okay. Well, no problem. Babe. So, kí ló fà? Pẹ̀lẹ́. Mo ti bẹ̀rẹ̀ bu drink mi. Kò wá dàlera. Bọ́lá mi tó kàn wá bọ́ sórí pápá. Ṣé o notice pé ẹ̀tí mo drink yẹn lẹ́ẹ̀kan ní ibi yẹn bẹ̀rẹ̀? No, ó lè jẹ́ nǹkan tí o jẹ tẹ́lẹ̀ ló fà. Mo jẹ drink. Fẹ́ kó mú bá wá ṣe tán. Ṣe so that tó bá padà a máa rántí ẹ memories ẹ a máa ring lórí mi. Ṣe. Drink more now, babe. Kí ló yẹn pọ̀ sí? Pẹ̀lẹ́. Ṣé mo lè ṣe nǹkan kan báyìí ṣá? You have to, just have to. Sọ̀rọ̀. Kí ni? Àdìgbò àwọn hospital. Oh, need it. You'll be fine, babe. Bóyá. Pẹ̀lẹ́, kò sí kankan. Wait. Kí ló ń ṣe ẹ́? Mi ò balẹ̀ dúró. Wait. Pẹ̀lẹ́. Kákìdá. Kò need, you'll be fine. Kò need. Dúró, kí ló fi sí drink fún mi? What do you mean pé kí ni mo fi sí drink fún ẹ? Kí ni mo fẹ́ fi sí drink fún ẹ? Stop it now. Babe, stop now. Àbí wàá make post stop. Oh, need it, you'll be fine, babe. Oh, babe, stop now. Babe, you are scaring me, babe. Kí ló ṣẹlẹ̀? Babe. 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 Àkótó kọ́ ẹ lọ́rùn. Ẹ máa finú wéwọ́ o. Ká ẹ má bàa jẹ́wọ́ o. Sẹ́yìn gangan láìdá tí ń gbénu ọmọ ènìyàn. Ìmú mọ̀ níkà kò jẹ́ ká gbóòórùn wá ṣẹ́bi. Wọ́n tàfà sókè, wọ́n yí dógórí, wọ́n gbàgbé ọjọ́ alẹ́. Fẹ́lifẹ́li, òjò nílẹ̀ fẹ́lifẹ́li, ó fẹ́lifẹ́li. Kàyé ní ju ìka lọ. Ọkùnrin ayé yóò sọ pé wọn ò gbélé ayé mọ́ o. Kò ní pé ayé sú òun. Ìwọ Lámídé yìí ló da iyọ̀ yàyà sómi. Yes, ìwọ ló rán yàyà ní iṣẹ́ tí kò fẹ́ jẹ́ láyé ẹ̀. Ìwọ ló rán níṣẹ́ àrèmábọ̀. Why? Ó pa ẹni ẹlẹ́ni dànù just like that. Mama kò bá mi wọlé dìde. Mama kò bá mi. Ní ìmọ̀ kọ́kọ́ ń pakú yàyà. Mama kò bá mi. Ó ló mọ̀ kọ́kọ́ ní pakú yàyà. Ìwọ náà fẹ́ máa bá wọn believe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media. Mi ìmọ̀ kọ́kọ́ ń pa ẹ̀ mò ń sọ o. Ọlámídé, ṣé bọ́nà òkè máa ń farapamọ́ fẹ́ni tó máa wẹ̀? Ìwọ tún ṣe ń pa irọ́ fún mi. Níwọ tó jẹ́ pé ní ìjẹta, mo rí poison powder kan lọ́wọ́ ẹ tí wọ́n fi pa reptiles. Mo ní kí ló fẹ́ fi ṣe, ó ní kí n má worry. Okay, òun náà wá dà. Ejò tàbá kéèké ọwọ́ rẹ̀ bàtàrí tó pa sílẹ̀ nínú ilé, òun wá dà. Ìròyìn tàdé gbọ́ ni wípé poison ló pa yàyà. Poison ló pa yàyà. Okay, how come?
and then nǹkan tó rò pé mi ò mọ̀ mo mọ̀ o hardcore tó pọ̀ rẹpẹtẹ tó gbé wọnúlé Ọlámídé ibo ló ti rí. Mama kò bá mi mọ̀ kókó ń pakú yàyà mò ń sọ mi mọ̀ kókó ń pakú yàyà ìwọ ọmọbìnrin má kò bá mi. Ọlámídé o tún ṣe ń pretend okay ká assume pé o mọ̀ kó tó pa yàyà èèyàn tó súnmọ́ ayé bẹ́ẹ̀ yẹn tó ṣorí sínú ìgbésí èmi àti ẹjọ́ mọ̀ pé òun náà kémi lẹ́yìn ọ̀run náà èèyàn tó wá ṣe dáadáa fún ìgbésí ayé ẹbẹ yẹn ó kú gbogbo ṣe wà comfortable ó tẹ ríro ó tẹ mọ̀ kó lose anybody. Ọlámídé àdúrà tó máa gbà bó ṣe wà yìí ni wípé kí ọlọ́pàá má ever kó má tiẹ̀ try pé àwọn fẹ́ interview mi tó bá invite mi tó ní kí n wá gbẹnu sí mic. Ọlámídé máa kọ oríṣiríṣi orin máa ṣe magazine máa túṣu dé sálẹ̀ kòkò don't touch me ìka ìyàn ni ẹ kí ló ṣẹlẹ̀ ìwọ mọ́mọ́ okay oh mọ́mọ́ o mistakenly padà nù o kò waste life máa yẹ dànù. ìṣerú ẹ̀ mọ́ Ọlámídé máa yan ọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ owó ló jẹ́ kó waste life ní ilé ní dànù tó bá tẹ̀lé fábùké wọn fábùké sílẹ̀ fi hàn tó lè fẹ́ wáì ṣé bí yan tí mò ń bá gbé lére ó lè pààyàn torí owó Ọlámídé pààyàn. Owó kan ní owó fẹ́ pa mí mọ̀ nǹkan tí mo ṣe fún wọn kódà mo kò sáré páàkì síbi kan mo sá pamọ́ síbi kan ní ojú rescue mi kó tẹ̀ kó rí kíkó tẹ̀ wà pẹ̀lú èèyàn ìyá mi ò ní já mọ́ ju ọṣẹ àánú mi ẹjọ́ kó pa mí. Okay. Ọlámídé no calm down kó bá mi sọ̀rọ̀ ibẹ̀ náà mo wà sports yẹn gangan mo wà mí ìrẹ́ anybody ni. Okay o ti wà ń bẹ̀. Ìwọ ni kó jáde sí mi níbi tó bá wà sports tó júwe fún mi gangan mo wà mí náà ibẹ̀ náà ni mo wà. Okay mo dọ́jú síbi kan ni wàá rí mi sí. Ọlámídé ṣáà calm down ṣe thank God kò tẹ̀ escape mo ti wà ń bíbá ìwọ ṣáà máa bọ̀ wá bá mi iṣẹ́ ṣàṣọ pé wà okay kò sí kankan tó ṣe ẹ máa bọ̀ mo ti wà ń bí tètè máa bọ̀ jọ. Àkútú kú ẹ lọ́nà ọ̀run èmi ló ń threaten ṣáà máa gbàdúrà o kọ́lọ́pàá má pè mí o tó bá pè mí gbogbo nǹkan tó mọ̀ ló máa sọ máa lọ sọ lọ́nà ọ̀run tó wà. tó bá tú ayé ẹ̀ wá wà mo bó ṣe ń gbẹ́nu dà. Lámídé ó ṣe yí tán mo gbé ìkànnì ẹ. Báwo ló ṣe máa gbogbo story yìí? Báwo mo ṣe mọ̀? You really want to know how I know all the story? Watch me. Wọ́n kì í mọ́ra wọn. Ó kú o. Èèyàn mẹ́ta ti dé. Ẹ gbà mí. Èèyàn mẹ́ta. Ọlámídé. Ṣàánú mi kí ọlọ́pàá bínú sí mi. Ọlámídé. Mo ṣe oore fún ẹ sọ dìbì fún mi. Òbúrú. Àwọn ogun tí ó ràn mọ́ ẹ lójú lọ́jọ́ sí tó jẹ́ tèmi mo ti gba gbogbo nǹkan mi padà. Tó bá bojú ẹ̀yìn kò sí nǹkan kan fún ẹ mọ́. Nǹkan ẹyọ kan ṣo tó kù fún ẹ òun lè tó wà níkùn ẹ yìí. Oyún àìní ìbí ni wọ́n. Àǹtí mi. Ẹ jọ̀ọ́ Mrs. Ọlámídé la bẹ̀rẹ̀. Kí ló ṣe ìkọ́ni? A fẹ́ gbé lọ hospital ni ó dẹ́ kú. Ẹ̀yin má worry, àwọn máa take care yẹn. Guys. Yóò mọ̀ di tán o. Níyẹ̀wù bàbá tiẹ̀ èyí ń ọkọ tèmi kí n lè ṣe ń yẹ̀wù ọkọ mi. Kí ló lè ṣe yẹ̀wù ọkọ rẹ̀? Ó wá jẹ́ gbà tọkọ rẹ̀ ò sí ilé. Sọ̀rí àṣírí rẹ̀ tuntun sí mi. Gbogbo èròǹgbà rẹ̀ ò ní sẹ́. Orí mi ẹlẹ́dàá mi kọ̀ ọkọ tèmi ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀. Ikú kankan bá ìpẹ̀tà lójú ràn ọkọ tèmi èmi fẹ́ pọkọ mi ó dà pé ọmọ tó ń sọ àbí kí ni í ṣe ọrí ganan. Ó dà bọ́ bá nírò ọkọ rẹ kọ́ nù jẹ́ àgbà báwọn náà.
sọ́ọ̀rí wíwọlé tí mo wọlé tọ̀ wá kò sí ní tó burú bẹ́ẹ̀ pèmí rẹ bá lè mọ ṣeré ayò wò mí ìbàjẹ́ lọ́mọ ọkùnrin wò mí látòkè kọ́ wò mí délẹ̀ jẹ́ kí èmi rẹ mọ̀ ṣe wọléwọ̀de ká mọ̀ tààrẹ ayò. ẹ mọ̀ gbà mí ṣẹ̀ṣẹ̀ rẹ mọ̀ ń dá gambu oníkà mẹ́fà ń wá síbí ní ìwọ sẹ́mi ìyá rẹ mo jẹ́nu léyìí o tó bá gbàgbé dákun oorun owó lèmi rẹ jọ sùn pọ̀ títí fẹ́ mọ fanú orí wá báyìí ná. sọ̀rí bíkú àkópọ̀ bá ilé mọ́kẹ̀rẹ́ gbé kan lé gàlà àfi gàlà yá gba kámú ni o gba kámú ni kémi ya mọ kámọ wọlé tọrọ mọ kí mo sì sọ ẹlẹ́dàá mi kọ́ ní kíni. mo sọ ọgbìn tún ọ lásán. kí ló gbé ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi ya mọ jẹ mi o ya jẹ mi wọlé mi ya jẹ mi. kí ló ń ṣẹlẹ̀ yìí. mi ìmọ̀ tí mo ṣe fún un látijọ́ ìbáni tí ń fojú sọ ní tí ń fẹnu sọ fún níyàwó bàbá rẹ̀ mo jẹ́ mo sì fẹ́ máa tẹ̀mí nù baálé mi ìyá jẹ mí o àti kẹ́ fi ìyá jẹ tọwọ́ bọlá baálé mi èyí tó ṣe fún mi lẹ́nìí. ayé dákẹ́kẹ́ ayé lọ kárí kése adé afúndúdú ti ṣàwó òrùgọ̀jọ̀ lónìí ni kò ní dọ̀la. mo gbé òkú rẹ o. kí ni sùúrù kí ni ẹ ṣe pọ́ìsì ni. gbogbo test àṣepáta ó fi fọ́ ẹ̀ dànù lójú pé kò sí kankan tó ṣe ara kan. Daddy Emi, one more from you, Mate. Kí ni mo ṣe? I don't deserve this, God. Ha! Ó tún sọ, ó ti tún sọ. Ẹni tó lẹ́sẹ̀ méjì mo fẹ́ try. I know. Mo fẹ́ wo bó ṣe fẹ́ rí. I know. Ó ṣe wá gbé mi débẹ̀. Kí ni ó wà lára àwọn ọmọ bàtàgbì tí ó sì lára àwọn tàrí pò kún mi kò wí kí wọ́n bá yín jayé bí ni. Jókì ẹ̀ ó wà too expensive. Stop this now, stop. Stop now, stop. Let me buy, stop it. Stop this now. Ṣé ó ní ẹ̀ṣẹ̀ kan tí mo ṣe àǹtí mi? Tí wọ́n wá sọ fẹ́yìn, tí wọ́n sọ fún mi, tẹ́yìn inú òde sọ fún mi. Kò fẹ́ mọ̀ kankan pa ẹ̀, wọ́n ló fẹ́ máa ṣe ṣó. Kí ni tí mo bá ti? Bí mo jọ bí yín. Ẹ lọ àǹtí mi. Ìgbà wo ni kí wàá kí ẹ ní? Ẹ bọ̀ bọ̀, ibo lẹ́wà. Ó yẹ máa bọ̀ máa bọ̀ àǹtí mi. Ẹ máa bọ̀. You don't get on my head. Close arm. Guy, go dey knock your wife sister. You go whack for you. You see the whack you. It don't make sense now. I swear down, it don't make sense. Ọkùnrin Adamu, you go dey trust man. Well, your eyes will see wetin your mouth go fit talk. Oh my God. Olalila o jẹ jíjẹ ọmọ mímu tó máa fọ ó fọ. O wan deny me, what is wrong with you? Èmi ni wo mi that guy. Guy, you are sick. I no sabi you before. Èmi ló ti ambassador sọ pidgin. Hey! Ó ti tó bí 3 weeks nísìn tí Kelvin ti fọwọ́ kàn mí nínú ilé. Okay, wọ́n náà wúra ẹ̀. Ṣé mo yẹ tó ìwé bẹ́ẹ̀ sọ pé o ní boyfriend yìí? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní prayer kan tí mo ń ṣe. Prayer dem ma take 3 months. Pastor dẹ̀ ní pé mi gbọ́dọ̀ súnmọ́ obìnrin. Yóò dìtàn o, yóò mọ̀ dìtàn o, yóò dìtàn o, ohun tí a fòwúrọ̀ ṣe o, ọ̀rọ̀ ìtàn ni ó mọ̀ di bó dọjọ́ alẹ́ o, ọ̀rọ̀ ń bẹ́nu ìwé kọ́bọ̀. Ọmọdé ò bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá tẹ̀sí rí yẹn òun
ni bàbá ìtàn o. Bọ́mọdé ò bá tàn o yóò bá àrọ́bá. Àrọ́bá tẹ̀sí rí yẹn òun ni bàbá ìtàn o. Ìtàn o, ìtàn o, èyí ni ìtàn ayé.